Africa Content TV. Nigeria yìí gẹ́gẹ́ kí ni òjò tó ní òjò tó nínú àìsọ̀kan ni Yíbò ní Yorùbá sínú wọ́n ní Haúsá sínú Haúsá ní Yíbò sínú Haúsá náà ní Yorùbá sínú ẹ̀rọ pẹ̀lú ọ̀hún Tinubu o bó ṣe kàn yẹn wàláì mo advice wa pé ká má bínú sí ẹ̀pẹ́ lọ́hùn fún ni ẹ ó rù tiwa nìyẹn o ọba ti kó bẹ́ẹ̀ nísìnyí pẹ̀lú mi náà kàn o. Èmi yọnu sí kí gbogbo èèyàn di tó fẹ́ dà kí n máa tẹ̀lé yín kí n jẹ́ màá mú mú àmọ́ káyé mi lọ lẹ́yìn yín. Tábà ti kí ìpèsè yìí báyìí sí ò ní fẹ́ ike ntí mi wáyé lóṣà kó bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ lè má ní nọ́mbà oríire lára ẹlòmíì nọ́mbà oríire kò sí lára ẹ̀ kìí ṣe màtìbú tábíù ni ẹ̀dá gbé tábíù ni tí wọ́n wá gbọ́ màtìbú. Ó lè ráwọn èèyàn kó débi tó ń lọ. Ó fi ète àti ọgbọ́n ó fi sọ̀rọ̀ ẹni màtìbú. Ó pa àwọn tábíù àbí ó gbọ́ àwọn ọlọ́pàá jẹ́ wọ́n á fún ẹ ní ipò tábíù yẹn mọ́. Àwọn á gbé wọn màtìbú sípò tábíù. Ó ní rí wọn gbé délẹ̀ lérí. Ẹ jẹ́ túmọ̀ ìtumọ̀ tí ìwé òdòdó àwọn ènìyàn gbọ́. Ìtumọ̀ ẹ̀ ni pé èé sẹni tí wọ́n ń tẹ̀lé ẹni tí ó máa tẹ̀lé yẹn ni ọ́. Ó wá fi ète gbé àwọn tí wọ́n máa tẹ̀lé sípò níwájú. Wọ́n tẹ́ kọ́dà la kó máa tẹ̀lé yàn tó sọ̀rọ̀ níbẹ̀ lórí rẹ̀ o wá padà bọ́ síwájú ó lè rí mi lọ. Bàtà sábàárì ìhókò fanfa ìdáhùn òkú àti tètè fún píìsì tipẹ́tipẹ́ láàrin àwọn àfa láàrin àwọn ẹlẹ́sìn Ìsìlámù náà gbọ́ ni nígbà tí mo rí pé ìnímọ́sà ní àlùkò ló jẹ́ wá bẹ́ẹ̀ sàgbéwòdà ó ti yá. Tẹ́bá lẹ̀ ya wèrè ẹ̀ ní wèrè àwa tún ní wèrè yẹn àtúndàrúmà ṣé ká máa ṣe kéèkù ká máa wíwú wúyà bí ẹni tí ọba sọrí wọ fọlọ́wọ́ sí i tó bá wà kó láìkì ní pẹ̀lú tí ń ṣe yẹn ọ̀fẹ́ lọ́bi wọ́n ń kú sí Ibrahim wọ́n ní kí n dáká kí ni ìgbà tó bá lọ́bi ṣe kí n ṣe owó fi lówó ni èmi fi dúkù lówó ni don't follow me anymore leave me with my my life. Leave me with my sisi. Qala Rasulullah sallallahu alayhi wa sallam. Ànábì wí pé al-mu'minu. Ànábì ní mùmínì gidi. Lil-mu'mini. Fún mùmínì ẹgbẹ́ gidi náà. Kal-bunyan. Wọ́n dàbí ògiri ilé ni. Bá a ṣe wà yìí wàláhì wọ́n dá wa fúnra wa ni. Bẹ́ẹ̀ni kan ti yẹ bẹ́ẹ̀ni kan ní ìsìn àyè bẹ́ẹ̀ kó sùn. Ó mọ̀ ní bébí tó ẹ kó sóríire sófò. Ló fi ń wá ẹni tán fún ní nọ́mbà kó fi lórí iṣẹ́ ọ̀tá ni. Wàláhì wá bó ṣe rí nìyẹn. Má gba ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ sọ̀tá. Ànábì ló wí fa. Al-mu'minu. Àdàbí ògiri ilé ni o. Ògiri tó lọ báyìí lọ́kàn báyìí ẹ̀rì kó tún mú tìbí lọ́wọ́ tìbí tó lọ báyìí òun náà mú tìbí lọ́wọ́ tìbí tó lọ báyìí òun náà mú tìbí lọ́wọ́ wọ́n jọ fún wọn hàn yàrá báyìí. Yashuddu ba'duhu ba'dan. Lúpọ̀ ibi tí ó sọ̀rọ̀ kalẹ̀ tí àdáwọ̀ gbà wọlé ògiri yìí yóò di tábà bíi ògiri ọ̀hún náà yóò di ntí àdáwọ̀ fi wọlé jù wálé ẹ̀kọ́ kan tó fi ń dàgbà dá èsì ikú má pọ̀nù lé púpọ̀ àbúrò má pọ̀nù jọ púpọ̀ àfọkàn bára wa lónìí. lọ àtijọ́ yìí wọn ò sóríire ó lè sóríire ẹlẹ́dẹ̀gẹ́ àwọn kan náà ṣe ẹnìkan kan ò ní sẹ́nìkan máa gbé ẹnìkan ò sí ẹnìkan ò sí ìwà rẹ ní ìdààmú rẹ ẹnìkan ò sí bàbá. Ẹnìkan ò ṣe ẹnìkan ò ṣe ìwà rẹ ní ìdààmú rẹ ẹnìkan ò ṣe. Ẹnìkan ò sí o ẹnìkan ò sí àníyàn ní
yóò mú wọ́n dira o. bọ́sẹ̀ ti gbé kalẹ̀ ni mo ti rí bí ejò nú ẹ̀ mo ní kí ló dé kí ló ṣe kí ní yìí wọ́n kọ́kọ́ gbé mo ní ẹgbẹ́ lẹ́yìn wa wọ́n á gbé yẹn láàrin gbogbo ẹ̀ fúnra mi nínú gbogbo yàrá mi lọ ìyẹn báyìí mo tó gba ẹ̀ tó gbé dé mo ti rí Yasin ẹ múra sí Yasin ẹ bá ṣe Yasin o ẹ tí wàá ṣe Yasin ó sì ní. Qala sallallahu alayhi wa sallam. Àbá wọ́n ti rẹ́ ó wà lè bí sí ìdánù ní ìdá ọ̀nà ìfi ọ̀sẹ̀ experiment ni wọ́n á ń fáwọn kankan mọ́ díẹ̀ ìgbésẹ̀ kú ẹ̀sìn kí lè fẹ́ pa mí sí ṣe fẹ́ pa mí ni ṣe fẹ́ pa mí ni àpò abẹ́dàn owó ní ẹ̀mẹ́dàn mi kú ẹ fi mí lẹ̀ mi ò pa yẹn bẹ́ẹ̀ lẹ́nu kan náà ní ká wá di kíní má di fún mi kẹ́ ẹ lè mọ̀ ní ìṣẹ́fà bí mo ti rí náà ní dààmú ẹ̀ àìtí sọmọ agbolé kan náà ẹni yẹn sì di pàrọ̀ má di fún mi wọ́n á fi kúnlẹ̀ fún mi kò bá rí bí kúnlẹ̀ mọ́ ó sì dán mi ó bá hàn ẹ máa ṣe Yasin dáadáa mẹ́ta láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tá bá gbá kúlé kò ní ràn yín o tí ẹ bá kájú láyé bákan nu méjì ní inú kó láwọn àbí kó gọ̀ ọmọ lọ kí àwọn àfọ níṣẹ́ ok sẹ́yìn níṣẹ́ ni wọ́n fi pọ́ìsì mu kíní fún mi tí mo fi mọ̀ pé pọ́ìsì bẹ́ẹ̀ nù ẹ̀ sẹ́yìn níṣẹ́ náà nù àbí àgọ́ ni mo fi mọ̀ pé wọ́n ti pọ́ìsì mìíràn sí yàrá ní nǹkan tí kò sí tírẹ́sì sílẹ̀ tó ọ̀nù báàgì. má dárúkọ bídíà. èyàn wá kí mi lé wọ́n ní mò ń ṣe mítì lọ́gàdá àwọn èèyàn kan ó fẹ́ wọn lọ lé àwọn ọmọ kí ó ní wọ́n kó padà ó lọ dúró ó wá sọ wọn lójú wọ́n sáyé rúbọ̀ wá sùn láti wá kí mi àwọn ọmọ kí wọ́n gbé wọn àwọn ọmọ ọ̀gbẹ́ ẹ bá àwọn ọmọ ọ̀gbìn wá báyìí wọ́n ṣe mítì lọ́wọ́ ní lọ́gàdá àwọn àlejò náà lánìí wọ́n fẹ́ gbà ní wọ́n ń pariwo làwọn ọmọ kí wọ́n ní kí n jáde wá gbà fúlàbà kí ló ṣẹlẹ̀ wọ́n bẹ kúlẹ̀ fún mi ní o bá níbi kúlẹ̀ mọ́. Ekun rẹ ti stiff ìgbàlùkù rẹ ti stiff wọ́n dàbí igi tó dúró kò ní ti báyìí mọ́. ó kàn lọ yìí gbà kò gbọ́dọ̀ fẹ́ kún kúnlẹ̀ nù àmọ́ lè lọ ẹ̀yìn ó bá gbà kọ́ nínú ẹ̀ bàbá tó ń gbé wíwò káwọn máa ti gbónú pọ̀ ní yóò yí kọ́ asọ́ba tó bá mọ̀ọ́mọ̀ sẹ́gun ló bá mi mú tó bá fi lè rí sẹ́jọ́ náà ní tàn jẹ́ o ẹni ẹ ti lọ nìyẹn ẹ lọ́run káwọn tán ní nǹkan burúkú lọ́wọ́ ká má rántí ẹ o máa fi rántí rẹ ọ lọ náà ni o ọ gbàsọ lọ́run o kó wà dẹ́ndà o àmọ́ kó láyé. La ilaha illallah. ayé dẹ́nu lọ́wọ́ ẹ̀ àbá ń tẹ́ síwájú yìí tí mo ti fàájì nílé mi báyìí àbá ń rọ́bìnrin lórí pé kó tà fi jì. wà á ní ẹgbẹ́ ẹ̀jọ̀ ẹ̀ nípa àwọn pé ìyẹn mọ̀ lọ tó bá ń sọ̀rọ̀ ẹ̀mí òkè àbá ọ̀túnbà wà á ní kí n mọ̀ ìbìnrin wọ́n ti ṣẹlẹ̀ kí lè ṣe ló wá fún mi ní àbárò tó ṣẹlẹ̀ pé òun ti di nǹkan mọ́ra bóun ti wà yìí ẹnìkan ló sì gbé fóun ní kí n múra pé ìrìn ẹ̀sùn fẹ́ẹ́ kankan òun ó da gbọ́ngàn fún un ó sì ti fún un ní 50k láti bí oṣù mẹ́ta òun sá lọ fún un ní ìgbà tó sọ tó ń fẹ́ bẹ̀ òun ṣe fóun ẹ jẹ́ fẹ́ràn ara wa ibi àìsífẹ́ ló fẹ́ pa mí wọn káni bá ń ṣe ẹran sí nísìnyí òun ló kúrò ẹ tẹ́ bá jọ níjà bá ti kó òǹbí ẹ lọ parí ìjà lọ́ọ́ bẹ̀ ẹ́ kó má bínú ìbínú nìkan ni wọ́n ní o ní gangan wọ́n gbẹ́ kó láyé o wọ́n sọ fún o ẹ̀yin lẹ́nu ẹ̀yin dáyà mọ̀ ẹ̀yin bọ́ọ̀sì ẹ̀yin dáyà mọ̀ ẹ̀yin orí yẹn gbé. àbá ní ilé lówó ayé gbóná bẹ́ẹ̀ ayé gbóná inú kọ́ ọmọ lọ pàdé yẹn kankan máa ń kojú kò lè rẹ̀ ọba fún ọmọ síbìkì ayé máa fi nǹkan ṣe ọ inú pé kò sí kankan nǹkan sànẹ́bí. Sallallahu alaihi wasallam. wọ́n mú wọn ṣe lọ wọ́n lè rí mẹ́nu kọ́tò wọ́n fi nǹkan sí
Muhammad lọ́lọ́run lọ́ba lọ́ní ìwọ tí obìnrin Yahudi yẹn fi sí ọjà Nábì ní ogun yẹn ó padà ránṣẹ́ Ọlọ́run rán kó tó ó jáwé kọ́ sẹ́ni kí ẹ má jẹ́ ara yìí kí ni wọ́n ń fa àìsífẹ́ ni ẹ má jẹ́ fẹ́ ó kù láàrin wa ẹni tó yẹ kó dáàbò bò ọ́ níbi aburú tí ń bọ̀ òun náà sílẹ̀ fún kankan tí ń bọ̀ pé òun táwọn ló bẹ̀rẹ̀ alájì kan ó sí ní lọ́dà náà wọ́n ti lọ sí Musin. yóò wá tún lọ ẹ̀yìn kùn lébi tí wọ́n àwọn tí wọ́n sàn fìta ìṣó gbàjáde òun náà lọ sílẹ̀ kò fẹ́lẹ̀ ara ilé ìjọba ní problem ẹ lọ parí ìjà pẹ̀lú wọn torí wọn tó sùn sí o yóò sọ mi tó wà gẹ́gẹ́ báwọn yẹn lọ́mọ wọ́n ti wá há yẹ ẹ̀já ti dá. àwọn mùmíní alábìlẹ̀ máa rí wọn fíta àtúfìhìn wọ́n máa láàánú ara wọn. wọ́n tàwọn dìhín. wọ́n máa nífẹ̀ẹ́ ara wọn. wọ́n tàwọn àtúfìhìn. wọ́n máa ní fitness lọ́kàn fúnra wọn. kàmá sálì lè jásádì. mùmíní gidi là ń sọ̀rọ̀ ó dàbí bọ́dì. iṣẹ́ sàkà ó di wá. iṣẹ́ sàkà ó di wọ̀n fáìlù ni tí ìkànnà pààtì ara tí ń bá ní problem nínú ara ọmọ ènìyàn bá ti dúró yìí tàbí lóhùn. tàdá lẹ́hù sá ewu jásádì bí sá ìwádìí ìmọ̀. gbogbo ara tó kù máa ní face wọ́n ní àkókòrò wò orí ò máa fọ́ ẹ ojú ò máa rú ọ ẹsẹ̀ ò máa rú gbogbo nǹkan máa ṣí ẹ kí ló dé dẹ́ pé bọ́dì ń gbà rẹ̀ fúnra wọn àwọn ò gbà fúnra wa. bẹ́ẹ̀ ti dókòó yọ̀bá ẹni tó fọkàn sí ibi tẹ̀ wá wọn ó pọ̀ ẹ má tura lẹ̀ wá. lọ́wọ́ bá ti àyíká abita wà yìí ni ẹ̀rọ lọ́wọ́ mọ̀ sọ̀wọ́ àyíká abita ń gbé yìí ni kò sírò ẹnu èbó kò sírò ẹnu èbó bita ń gbé yìí ni ẹ má jẹ́ kí àwọn èèyàn ẹ má jẹ́ kí wọ́n rí yín ẹ́ńtà o ẹ bá ti kú nǹkan ẹ bá ti.